Naam, ẹ bá wa share program yìí padà, barakallahu fikum. Naam, ẹ bá wa share program yìí padà, barakallahu fikum. Àwọn NEPA wọ́n pa náà wá ní ẹ̀sùn tó bá pa náà wá báyẹn àti ṣe prógrámù yóò ṣe díẹ̀ torí íńtánẹ́ẹ̀tì tá ń lò ẹ bá wa gbìyànjú share rẹ̀ padà. So tọ́yẹ gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ, ẹ jẹ́ ká mọ̀ gbọ́rọ̀ Jésù ìyanu rẹ̀ kò dàkọ̀ Christianity rí. ọ̀gbẹ́ni Verse 3 ó ní láti ohun èlò orin olókùn mẹ́wàá àti lára ohun èlò orin mímọ́ lára dùrù pẹ̀lú ìró tó ní ìrònú. So tí kìrìsìtẹ́nì bá ń kọrin tó ń lu dùrù tẹ́ níwọ̀n tẹ́ gìtá, inú bíbélì láti rí àwọn ẹsẹ̀rú tí ò lè kọrin, tí ò lè yan Ọlọ́run rẹ̀. Praise the Lord. Ẹ sọ nípa pé bolówà kan máa lọ chọ́ọ̀chì, kí là ń pè ní chọ́ọ̀chì? Kwẹ́sọ̀ tó yẹ kẹ́kọ̀ọ́ máa bira yín kẹ́ ẹ tó sọ̀rọ̀ jáde nìyẹn. Ìjọ ní ìpéjọpọ̀ àwọn ènìyàn kì í ṣe building, ìpéjọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kọ́ra wọn ní ẹ̀kọ́ àti ìlànà Ọlọ́run ni. Gbogbo ìgbà tí Jésù lò láyé, ṣé bẹ́ẹ̀ náà máa ń ní àwọn ìjọ Jésù, àwọn ìjọ ànábì Ìsá? Kí ni ìtumọ̀ àwọn ìjọ ànábì Ìsá? Chọ́ọ̀chì àwọn tó ń tẹ̀lé ibi tó bá péjọpọ̀ sí tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́, àwọn ni à ń pè ní ìjọ. Ẹ wá lọ wo èyìnbó tí wọ́n ń lò ń bẹ̀, chọ́ọ̀chì wọ́n ń lò ń bẹ̀. Jésù àmọ́ngbà tí Kristi kó tó àkó láti lọ, àbí tí ó sì ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀, tí Pétérù sọ wípé ìwọ ni Kristi ti Ọlọ́run. Jésù pèdè kan nù ìwé Matthew chapter 16 verse 18. Ó ní Pétérù ọmọ Jónà, orí ẹ̀ ni máa kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìṣàkóso ní borí ẹ̀. Ìjọ náà máa dúró lórí Pétérù, ìjọ náà ló ń gbòòrò títí di àkókò yìí. So kẹsẹ̀kẹ́ Jésù èdè chọ́ọ̀chì rí, ta ló fi ìpìlẹ̀ chọ́ọ̀chì kalẹ̀? Ṣé Jésù? Jésù fi ìpìlẹ̀ chọ́ọ̀chì kalẹ̀, ẹni kò dé chọ́ọ̀chì rí. Ẹ dákun, bí ò bá dé chọ́ọ̀chì rí, kí ló tó fi ìpìlẹ̀ ìjọ kalẹ̀ tó ń kó àwọn èèyàn jọ tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́? Praise God. Ẹ rò pé building là ń pè ní chọ́ọ̀chì. tọ́ ọ̀gbẹ́ni Noah Ezekiel yìí ó yẹ aláìmọ̀ kan gan, wallahi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì mọ̀, kódà àwọn tí wọ́n máa ń tẹ́tú gbọ́ nínú àwọn kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ gan, wọ́n mọ̀ pé Noah Ezekiel ó yẹ aláìmọ̀ kan gan, wallahi. Tọ́ Madam Yusuf Adépọ̀jù wọ́n sọ pé Jésù ò lọ chọ́ọ̀chì rí, wallahi kò sí ever lọ chọ́ọ̀chì. Jésù ò mọ̀ tó ń pè ní chọ́ọ̀chì, pẹ̀lú tí ń bẹ lákọọ́lẹ̀ nínú bíbélì táwọn kírísítẹ́nì tí wọ́n ń pè ní Gospel of Matthew, Gospel of John, Gospel of Mark, so àti Gospel of Luke àti Book of Act of Apostle. Oye kò síbì kankan tẹ́tì rí nínú àwọn wọ̀nyí ipé Jésù ṣe kí ni Jésù lọ sí chọ́ọ̀chì, kò síbì kankan. Kò síbì kankan tẹ́tì rí tí Jésù ti sọ pé ẹ máa lọ sí chọ́ọ̀chì, wallahi kò sí. Àmọ́ nínú àìmọ̀kan ọ̀gbẹ́ni yìí wá ní pé ìwọ́n sọ ipé chọ́ọ̀chì o, ipé kìí ṣe pé bóyá ilé ìjọsìn, ẹwọ bí ṣe expose ara rẹ̀, kí wálẹ̀ wọ́n lọ chọ́ọ̀chì fún? Ipé chọ́ọ̀chì kìí ṣe ilé ìjọsìn, ipé ilé ìdánilẹ́kọ̀ọ́, ipé Jésù fi lọ́lẹ̀ nǹkan bẹ́ẹ̀, ipé chọ́ọ̀chì kìí ṣe building, ipé ìtumọ̀ rẹ̀ òun ni gathering, tó yá sí pé àwọn èèyàn ó kó jọ, ipé ṣèbí Jésù kó àwọn èèyàn jọ lásìkò rẹ̀ tó ń kọ́ wọn, olódo ní ẹ́. Kí ni Bible sọ? Àbí sorry, kí ni àwọn ẹni tí wọ́n gbé Bíbélì wá fún yín, kí ni wọ́n sọ nípa chọ́ọ̀chì? What have they defined church to be? Kí ni definition tí wọ́n fún chọ́ọ̀chì? Kí ni àlàyé tí wọ́n ṣe lórí pé the word church
ìtumọ̀ rẹ̀ rí kí ni tí wọ́n sọ lórí rẹ̀ máa bọ̀ wá sínú èdè òyìnbó àwọn ẹni tí wọ́n gbé bíbélì wá fún yín sáàchì lórí Google nítòsí bí báyìí tó bá ní hard copy dictionary Noah Ezekiel ó ń sọ pé church yìí ṣe building irọ́ ló ń pa ọmọdé so church tẹ́bá sáàchì fún church tẹ́bá ṣe kí n tẹ́bá sáàchì fún church yìí fa so this word church it is never it is never a Hebrew word so kìí ṣe gbólóhùn Hebrew kìí ṣe gbólóhùn èdè tánàbí kìí ṣe gbólóhùn èdè tí Jésù sọ fa church yìí wọ́n yọ jáde látara a Greek word òun ni wọ́n ti yọ church yìí jáde gẹ́gbó ìjá sí wípé Bible náà kìí ṣe English word nípínlẹ̀ àtara Greek ni wọ́n ti ṣe kí ni wọ́n ti yọ so Jesus sì rẹ̀ kìí ṣe Greek so Jesus Christ is not a Greek, is never from Greek. Oye, tó wọ́n wá sọ pé church o ìtumọ̀ rẹ̀ ní pé a building, ẹ máa gbọ́ o, a building used for public Christian worship. Olódò ọmọ sì ń sọ pé church kìí ṣe building, kìí ṣe building, àkójọpọ̀ ọ̀kúrí ọmọ. Abẹ́rí nǹkan báyẹn. So, abẹ́rí nǹkan. So, wọ́n tún wá fún láwọn similar word. House of God, the Lord's house, house of prayer. So house of kini, house of God, the Lord's house, house of prayer. Olódò sì ń sọ pé church is not a building, church is a building, ipe àkójọpọ̀ ni, ipe ṣebí Jésù kó àwọn èèyàn pọ̀. Mú ẹ̀rí wá nínú Bíbélì pé Jésù lọ sí church bẹ́ẹ̀ Kristẹni ṣe ń lọ. Mú ẹ̀rí wá nínú Bíbélì ipe Jésù sọ pé kẹ́ lọ sí church. Àwọn wo ni Jésù kó lọ sí church? Ta ni usher, ta ni kinní kan, ta ni kinní kan, ta ni ẹni tí ń lùlù fún Jésù ní church bẹ́ẹ̀ Kristẹni ṣe ń ṣe. Tí church ṣe kíni, ohun tí church ń túmọ̀ sí rẹ̀. Ṣé ìwọ ni ká wá gba àìmọ̀kan tó ń sọ yẹn gbọ́ ni àbí àwọn ẹni tí wọ́n gbé Bíbélì wá fún ẹ tó já sí wípé àwọn náà wọ́n kọ pẹ̀lú èdè òyìnbó wọn, so àwọn náà wọ́n tún sọ definition àwọn nǹkan tí ń bẹ nínú àwọn gbólóhùn tí wọ́n lò láti èdè òyìnbó wọn tí wọ́n fi kọ́ wá fẹ́yìn Kristẹni tẹ́ẹ̀dá kan mọ̀ so fún délé yìí church building ni, so kìí ṣe pé bóyá àkójọ àwọn èèyàn nǹkan so building ni. Oye, Noah Ezekiel látẹ̀síwájú nínú àwọn àìmọ̀kan rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní lọ lórúkọ Jésù. Now in the book of Acts 11 verse 22 to 26 ẹ̀rí ibi tí àwọn ìjọ Ọlọ́run tí wọ́n ti ń jèrè ọkàn ibẹ̀ ni wọ́n ti pè wọ́n ní Kristẹni. Ẹ wá wò wọ́n wò dáadáa, wọ́n wo ìwà wọn, wò ṣe sí wọn, wọ́n wò wá ìgbé ayé àwọn ènìyàn ìjọ ìgbé ayé Kristẹni, ó jọ ìgbé ayé Kristi, wọ́n fi pè wá ní Kristẹni. Ṣebí ìgbé ayé Prophet Muhammadu ta kánú àdìtì àti kúrà lárí lára ẹ̀yin mùsùlùmí. Ẹ bọ́n lárí lára yín, àwọn tó pè yín ní mọ̀lẹ́. Tọ́ ó sọ pé àwọn èèyàn wo àwọn táwọn jẹ́ Kristẹni, wọ́n wo àwọn dáadáa, wọ́n wò pé ìwà ara wọn ó jọ ìwà Jésù ni wọ́n ṣe ń pè àwọn ní Kristẹni, ẹni tó fìwà jọ Jésù, ajíṣe bí Jésù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ipé tó ráwọn ṣe ń pè àwọn Kristẹni. Okay, Noah Ezekiel, Jésù sọ pé Ọlọ́run ọba wa ẹyọ̀kan ṣoṣo ni, ǹjẹ́ wọ́n gbà pé ẹyọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba? Noah Ezekiel, Jesus Christ, as it was written in your Bible, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú Bíbélì rẹ̀, wọ́n ní Jésù sọ fún àwọn ọmọ Israẹli pé ẹ̀yin Israẹli ẹ tẹ́tí kẹ́ gbọ́, the Lord our God is only one God. Àwọn ẹni tí wọ́n sì wà ń jókòó náà wọ́n testify sí wípé you have said the truth. Our God is one and only, and there is no other but him. Ìrẹ Jésù ti sọ òdodo, Ọlọ́run wa ẹyọ̀kan ṣoṣo ni, kò dẹ̀ sí Ọlọ́run míì àyàfi òun. Wọ́n testify sí ohun tí Jésù sọ fún wọn nínú book of Mark. Ṣé ìwọ gbà pé ẹyọ̀kan ṣoṣo lọ́lọ́run bí Jésù ṣe gbà pé ẹyọ̀kan ṣoṣo ni? Ǹjẹ́ rẹ̀ gbà pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run bí Jésù ṣe gbà pé ẹyọ̀kan ṣoṣo ni? Tí àwọn òjíṣẹ́ tí wọ́n gba wájú ẹ̀ náà gbà pé ẹyọ̀kan ṣoṣo ni, ǹjẹ́ ó gbà bẹ́ẹ̀? Tọ́ Noah Ezekiel, nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ẹ̀yin jọ́sìn fún pé ẹ̀yin Kristẹni ẹ̀yin jọ́sìn
ìgbẹ̀yìn kìrìsìtẹ́nì ẹ̀ ṣe kíni ẹ̀ jọ́sìn nítorí ẹ̀ ṣe ẹrú. Jésù jọ́sìn tẹ̀. Jésù sì sọ fún, wọ́n sì sọ pé Jésù sọ fún Sátánì ipé wọ́n sì sọ pé Jésù ṣe kíni ó sọ fún Sátánì ipé kí Sátánì ṣe kíni kó kúrò lọ́dọ̀ òun, ipé wọ́n ti kọ́ ipé Ọlọ́run nìkan òun ni kí èèyàn máa ṣe kíni, òun ni kí èèyàn máa sìn. Ọlọ́run nìkan òun ni kí èèyàn máa ṣe kíni, kí èèyàn máa sìn. Nínú Gospel of Matthew, oye, Matthew chapter 4. Matthew chapter 4. Mo fẹ́ fi dá ẹlẹ́kọ̀ọ́ ni o. Kí n fi béèrè lọ́wọ́ rẹ pé ṣé o fi wà jọ Jésù níbí báyìí? Torí ó sọ pé wọ́n wò yín lọ́tún, wọ́n wò yín lósì, wọ́n rí pé ẹ fi wà jọ Jésù, wọ́n ṣe ní Kristẹni ni àwọn eléyìí. Àwọn eléyìí o, Kristẹni ni wọ́n. Wọ́n fi sọ pé Kristẹni ni kíni? Kristẹni ni àwọn eléyìí. So Noah Ezekiel. Hey, sorry. So Noah Ezekiel nínú Gospel of Matthew chapter 4 verse 10, lẹ́yìn gbà tí Jésù tó ti ṣe kíni, tó ti overgo challenge àwọn challenge Sátánì àti challenge Èṣù Lucifer, tó ti overgo rẹ̀, so àti àwọn temptation rẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn. Ní verse 10 of Gospel of Matthew chapter 4, wọ́n ní Jesus said to him, wọ́n sọ pé Jésù sọ fún Sátánì, away from me Satan, jìnnà sí mi ìrẹ Sátánì, for it is written, nítorí wípé a ti kọ. Ibo ni wọ́n kọ sí? So nínú commandment Ọlọ́run tí wọ́n sọ pé wọ́n fi sínú Bíbélì, bó lọ sínú commandment of Moses, ó bá ń bẹ̀ ipé o gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mìíràn àyàfi Ọlọ́run rẹ, òun nìkan sì ni kó fún ní jọ́sìn. Oye, so wọ́n wá ní Jésù sọ pé for it is written, wọ́n ti kọ, worship the Lord your God, Ọlọ́run rẹ ọba tó dá ẹnìkan, òun ni kí o jọ́sìn fún, and serve him only, and serve him only, òun nìkan dẹ̀ ni kí o ṣe kíni, òun nìkan dẹ̀ ni kó o sìn. Òun nìkan dẹ̀ ni kó o ṣe kíni, òun nìkan ni kó o sìn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ń bí báyìí aláìmọ̀kan ni ó sọ pé ẹ̀yin Kristẹni, ẹ̀yin iṣẹ́ sìn olódo. Jésù jọ́sìn náà. So Jésù sìn Ọlọ́run ọba tó dá nìkan. Torí ẹ̀ ló ṣe ń sọ fún Sátánì pé wá ń bí èyí tó ní kí n ṣe fún ẹ̀yin, pé kí n forí balẹ̀ fún ẹ̀yin. And again, the devil took him to a very high mountain and showed him all the kingdoms of the world and said, and their splendor, all this I will give you. He said, if you will bow down and worship me. Gbogbo nǹkan yìí ni mo máa fún ẹ tí rẹ Jésù tó bá fi lè tẹ̀, tó forí kanlẹ̀, tó jọ́sìn fún èmi àbí fóhun Sátánì. Jésù wá dáhùn wípé away from me Satan, ìrẹ Sátánì jìnnà sí mi, for it is written, and wọ́n ti kọ lẹ́sẹ̀, worship the Lord your God, Ọlọ́run rẹ nìkan ni kó jọ́sìn fún, and serve him alone, and serve him only, òun nìkan dẹ̀ ni kó jọ́sìn fún, òun nìkan dẹ̀ ni kó sìn. So Jésù jọ́sìn. Ǹjẹ́ ìwọ fi eléyìí jọ Jésù? So gbogbo ẹ̀yin Kristẹni pátápátá kò sí eléyìí lára yín, kò sí eléyìí lára yín. So àwọn nǹkan tó tóbi tí wọ́n kọ kalẹ̀ sínú Bíbélì pé Jésù ṣe kò sí lára ẹ̀yin Kristẹni. Jésù gbàgbọ́ pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kódà kìí ṣe ọ̀kan àtàbọ̀. Ẹ̀yin Kristẹni gbà pé mẹ́ta lọ́kan ni, the Father, the Son, and the Holy Spirit, and these three are one. Anu. So Jésù ò ní gbàgbọ́ yẹn. Jésù gbà pé God Almighty is just one and only, just one and only, ẹyọ̀kan péré. So ẹyọ̀kan ṣoṣo ni Ọlọ́run, tí Jésù gbàgbọ́ nìyẹn. So ẹ̀yin Kristẹni sọ pé rárá mẹ́ta lọ́kan ni, ṣé wá jọ Jésù? Àwọn kan mí ń bẹ o tẹ́ fi jọ Jésù o tó pọ̀ gan o, oye, tó yapa gidi gan, ìmọ̀ lọ chọ́ọ̀chì wà nú ẹ̀ náà.
so Jésù ò lọ chọ́ọ̀chì, ẹ̀yin kìrìsìtẹ́nì lọ chọ́ọ̀chì, àwọn kan ni wọ́n kàn jẹun yóò tí wọ́n jókòó kalẹ̀ tí wọ́n sì hun fún yín tí wọ́n sọ di business center fẹ́yìn kìrìsìtẹ́nì wọ́n sọ di business center fẹ́yìn kíni fẹ́yìn kìrìsìtẹ́nì. So bó lẹ ṣe wá jọra yín? So pẹ̀lú ohun tí wọ́n kọ sínú bíbélì gan ẹ̀ farajọ Jésù rárá àti rárá, ẹ jìnnà sí tán yẹnyẹn pátápátá lẹ́yìn kìrìsìtẹ́nì. Wọ́n sọ pé wọ́n wò dáadáa pé àjọ Jésù, wọ́n ṣe sọ pé àwọn kìrìsìtẹ́nì kò síbì kankan tó ti farajọ Jésù, kò síbì kankan tó ti jọ Jésù. Oye, pẹ̀lú ohun tí wọ́n kọ kalẹ̀ sínú bíbélì yìí ẹ jìnnà síra yín tán yẹnyẹn pátápátá. So in tí wọ́n kọ sínú bíbélì yìí pé ó jẹ́ ọ̀rọ̀ Jésù ó dojúkọ báyìí, so chọ́ọ̀chì àtàwọn pásítọ̀ àtàwọn ọmọlẹ́yìn wọn àwọn sì dojúkọ báyìí, wọ́n kọ̀yìn síra wọn ni, wọ́n dojúkọra wọn rárá àti rárá, tó bí ìjà sí wípé ìwé yẹn ìṣìnà náà ni. So tó ó wá fẹ́ sọ̀rọ̀ kan, ó ní ṣe bí ìwà tí wọ́n rí lára ànábì ó ní wọ́n ṣe ń pe àwọn mùsùlùmí ní màlé. Ẹgbọ́n tó sọ. Kí ni rísì tó fi pè yín ní mọ̀lẹ́? Àwọn tó ń pè yín ẹlẹ́sìn jàgídíjàgan, kí ni rísì? Èmi kọ́ mo pè yín bẹ́ẹ̀ o, àwọn tó ń pè yín bẹ́ẹ̀ tí gbogbo àdẹ̀jọ́ ń gbọ́, kí rísì tí wọ́n fi ń pè yín bẹ́ẹ̀? Ẹ sọ pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam o, sọ pé kì í ṣẹ̀sìn àlàáfíà, ẹ sọ àlàáfíà tó wà ní Islam nínú Kùránì àtàdísì fún wa. Tó bá jẹ́ sí àlàáfíà ni, kí ló dé tẹ̀ fi ìgbàgbọ́ tí yín ṣe ti yín tẹ̀ wá àtáàkì ìgbàgbọ́ ẹlòmíì? Ẹ̀sìn àlàáfíà ní Ìsìláàmù. So ohun tó fi jẹ́sìn àlàáfíà ni pé ó ní kẹ́ẹ̀sìn Ọlọ́run ọba nìkan ṣo, bí Jésù náà ṣe sọ pé Ọlọ́run nìkan ṣoṣo òun ní kẹ́ẹ̀sìn, ó ní kẹ́ gbà pé ọ̀kan ṣoṣo ní Ọlọ́run, bí wọ́n ṣe sọ pé Jésù sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run tí èèyàn sì gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀. So eléyìí ní ìpìlẹ̀ pé ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni, torí ohun tó lè mú àlàáfíà wá láwùjọ nù. Àmọ́ ńgbà tí ń bẹ lákọọ́lẹ̀ nínú bíbélì ẹ̀yin kìrìsìtẹ́nì pé Jésù sọ pé ọ̀kan ṣoṣo ní Ọlọ́run, táwọn pásítọ̀ yín torí ohun táwọn ó jà tó táwọn ó mú tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ Ọlọ́run di mẹ́ta fáwọn èèyàn lórúkọ pé Jésù ni nǹkan kan bẹ́ẹ̀, ẹ̀ lè lálàáfíà, ẹ̀yin gan náà ti dàrú fúnra lára yín ní chọ́ọ̀chì káàkiri bẹ́ẹ̀. So àwọn Jehovah Witnesses nínú ẹ̀yin kìrìsìtẹ́nì àwọn gan náà dàrú mẹ́yìn kìrìsìtẹ́nì kan lọ́wọ́ pé rárá Jésù ìṣe Ọlọ́run, Jesus Christ is not God, there is nothing like Trinity. Láwọn Jehovah Witnesses ká tó wá sọ àwọn ẹni tí wọ́n wá jẹ́ mùsùlùmí, àwọn wà máa wẹ̀yìn kìrìsìtẹ́nì yìí ràn kẹ́ máa pe ohun tí ìṣe Ọlọ́run lọ́lọ́run fáwọn èèyàn kan wá máa wòyìn ràn, tó sì wà lákọọ́lẹ̀ pé rárá ọ̀kan ṣoṣo lọ́lọ́run, Jésù ìṣe Ọlọ́run, Jesus Christ is not God, kìí ṣe Ọlọ́run. Kẹ́yì ìrẹ̀nú àìsí kẹ́. So Jésù ìṣe Ọlọ́run ọba pẹ̀lú àwọn ìdí tó pọ̀ láti inú bíbélì, lára rẹ̀ òun náà ni tí ń bẹ nínú book of Job yìí, òun náà ni tí ń bẹ nínú book of Job chapter 25 verse 1 to 6. Òun náà ni ohun tó wà nínú kíni tó wà nínú book of Job yìí. Oye, kíni wọ́n sọ? Máa gbọ́ o, tẹ́tí kó gbọ́ dáadáa, kó gbàdánilẹ́kọ̀ọ́. Wọ́n ní Ọlọ́run sọ fún Job ipe how then can man be in the right before God? Bó ni arákùnrin kan ṣe lè wà justify sí Ọlọ́run? Bó ló ṣe lè dọ́gba pẹ̀lú Ọlọ́run? How can he who is born of woman be pure? Bó lẹni tó já sí wípé obìnrin ló bí, bó ló ṣe lè má? Bó ló ṣe lè má? Like how can he be pure to be compared to God? Bó ló ṣe lè má débi pé wọ́n wá máa fi jọ Ọlọ́run, wọ́n máa fi ṣàpèjúwe Ọlọ́run. Version mi ń bẹ tó wá sí gbogbo àwọn ìtàntú yìí bí wọ́n ṣe sọ síbẹ̀ nù. So nínú version mi wọ́n ní how can a man be justified with God? Bó lọ́mọ ọkùnrin ọmọ ẹ̀dá dámọ̀ bó ló ṣe lè jẹun tó yá sí pé wọ́n máa fi wé Ọlọ́run. So bó ní ohun tó yá sí pé obìnrin ló bí, bó ló ṣe lè mọ́ níwájú Ọlọ́run tí wọ́n wá máa fi wé Ọlọ́run. Behold, but even the moon is not bright, and the stars are not pure in his eyes. Ipe lọ́dọ̀ Ọlọ́run àwọn ìràwọ̀ àti òṣùpá yìí wọ́n má gan lọ́dọ̀ Ọlọ́run, wọ́n má débi pé wàá máa fi wọ́n wé Ọlọ́run, wọ́n má débi pé wàá máa justify wọn pẹ̀lú Ọlọ́run. How much less man who is a maggot and the son of man who is a worm? Bó wá ní nǹkan ìyẹpẹrẹ tó já sí wípé maggot ni, so maggot ni, and the son of man àti ọmọ ọkùnrin tó já sí wípé who is a worm ni.
ekò lónìí bó lẹ́sẹ̀ máa fi wé ọlọ́run. So àwọn version mi ń bẹ tó wá sí pé wọ́n ṣàlàyé báyìí ṣe kí ni báyìí ṣe lálàyé yìí. So fún de eléyìí nínú àwọn verse tí ó sọ fún ẹnu bíbélì pé Jésù èyí ṣe kí ni Jésù èyí ṣe ọlọ́run ọba lélẹ́yìí kò fi bì kankan jọ ohun tó lè jẹ́ ọlọ́run. So Jésù náà dẹ̀ acknowledge pé rárá òun èyí ṣe ọlọ́run, ó acknowledge pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Ó jẹ́ káwọn èèyàn máa yàtọ̀ pé wọ́n rán òun iṣẹ́ ni o, ẹni tó sì rán òun iṣẹ́ ó yàtọ̀ sóhun sánmà ló wà òkè ló wà tó jẹ́ ọlọ́run tó dó òun. Kódà nínú bíbélì yẹn gan fúnra rẹ̀ ń bẹ́ẹ̀. So bó ní ẹ̀yin kírísítẹ́nì ṣe wá jọ Jésù apá sí Jésù dáadáa tààrà. Ìyapa náà pọ̀ láwọn ọ̀nà tẹ́ ṣe kí ni tẹ́ gbà fi yapa Jésù. Ó yá tẹ̀síwájú. Àìpẹ́ yìí màlá rí àfààyè tó ní kọ́ lọ káwọn ọmọdé kí ó bọ́ sẹ́yìn ìbọn. Ṣèmẹ́sì àlàáfíà náà nù. Ó ní àìpẹ́ yìí ni wọ́n rí àáfàá wọn tó ní kọ́ lọ kọ́ àwọn ọmọ kí ó wọ́n ṣe yìnbọn. Èmi gan náà tí mo bá ní owó láti gba láísẹ̀nsì ìbọn mo ṣe wáyé so ń gbà. So tí mo bá ní owó àti gba láísẹ̀nsì ìbọn pẹ̀lú situation Nàìjíríà inú àìsíkẹ̀ tí mo bá lówó àti gba láísẹ̀nsì ìbọn ń gbà tí sì kọ́ bí wọ́n ṣe yìn kó máa gbọ́. So tí mo bá ní ìkápá àti gba láísẹ̀nsì ìbọn ní Nàìjíríà mo máa gbà tí sì kọ́ bí wọ́n ṣe yìn dáadáa. So tí sì kọ́ bí wọ́n ṣe yìn dáadáa kí èèyàn kọ́ bí wọ́n ṣe yìn ìbọn kí ló burú mbẹ̀. Kódà tí n bá gba láísẹ̀nsì ìbọn gan óyé mo lè kọ́ bí wọ́n ṣe yìn ìbọn láì gba láísẹ̀nsì ìbọn ìgbà téèyàn ò ní lọ fi pààyàn. So ìgbà téèyàn ò ní lọ fi ṣe kí téèyàn ò ní lọ fi pààyàn. Ṣé àwọn crusade tí wọ́n ń ṣe káàkiri àwọn church inú àìsíkẹ̀ ṣé wọ́n á máa fún àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ti jìnnà nínú crusade ọ̀hún ṣé wọ́n á máa wá àwọn ìbọn fún wọn. So crusade tí wọ́n ń ṣe láwọn church tó sí pé wọ́n ní àwọn crusade wọ́n ṣe kí láǹfààní rẹ̀ kí ni wọ́n ń ṣe fún ní àìsíkẹ̀ kí ni wọ́n ń ṣe fún so fún délé ìtàfà kan bá sọ pé kí wọ́n kọ́ àwọn ọmọ kí wọ́n ṣe ń yìnbọn kí ló wá túmọ̀ sí gbà tí wọ́n lọ fi pààyàn wọ́n á fi yan àwọn èèyàn jẹ wọ́n á fi dààmú ìlú wọ́n á fi fìtínà àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Jésù ṣe sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní wípé kí wọ́n lọ wá idà kí wọ́n lọ wá nǹkan ìjà tí wọ́n sì sọ pé àwọn ti ní kan tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí Jésù sọ fún wọn pé ẹni tí ò bá ní kó ta aṣọ rẹ̀ láti fi rà kan wọ́n á sọ pé tọ̀ àti ní Jésù wá sọ pé ó dá báyẹn. So ó jọ mọ́ra wọn náà. So fún délé ìyàwó gan náà tá bá ní ìkápá àti gba láísẹ̀nsì ìbọn pẹ̀lú situation Nàìjíríà yìí pẹ̀lú insecurity tó wà nínú Nàìjíríà yìí tá bá ní agbára àti gba láísẹ̀nsì ìbọn a máa gbà náà. So kò síbi tó ti jẹ́ aburú pé kéèyàn gba láísẹ̀nsì ìbọn tó bá fẹ́ láti fi já sí pé kó lè ba legally ni kó sì mọ̀ bí wọ́n ṣe yìn láti fi ṣe self protection fúnra rẹ̀. So kò síbi tó burú kéèyàn ti ṣe gbogbo léyìn nínú Nàìjíríà. So àwọn èèyàn ń gba láísẹ̀nsì ìbọn dáadáa nínú Nàìjíríà yìí máa lo ìbọn illegally eyín ni ò dá. So ìpé kéèyàn wá máa lo ìbọn illegally óyé eyín ni ò dá. Àmọ́ pé legally èèyàn gba láísẹ̀nsì ìbọn ó sì kọ́ bí wọ́n ṣe yìn ìbọn kò sí tó burú mbẹ̀. Lórúkọ Jésù ọpọlọ wọlé lọ. Tẹ́tẹ̀ tí kọ́kọ́ lọ nínú ẹ̀. Ọjọ́ Sunday ẹ̀tàlẹ́kẹ̀ jọ́sìn lọ́jọ́ Sunday ìbúlátìlẹ́kẹ̀ jọ́sìn lọ́jọ́ Sunday àwọn ẹsẹ̀ lẹ́sìn. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni a lè kí sí ẹrú tó wà lábẹ́ ìgbèkùn a ò sí lábẹ́ ìgbèkùn òfin nígbà tí Jésù dé nínú ìwé John chapter 4. Praise God. Ó ní àwọn olùsìn bàbá wọ́n mọ̀ sí bàbá ní ẹ̀mí àti òtítọ́. Ẹ gbọ́ olódo ni ó sọ pé ẹ̀yin iṣẹ́ lẹ́sìn ó dẹ̀ mú a biblical verse wá tí Jésù ń sọ nínú ẹ̀ yìí pé àwọn ẹlẹ́sìn òtítọ́ àwọn ẹlẹ́mìí òtítọ́ wọ́n máa sin bàbá. Ó sì sọ pé iṣẹ́ lẹ́sìn bọ̀bọ́ yìí ṣe máa ń ronú báyìí. So you are trying to say òun gbìyànjú àti sọ pé iṣẹ́ lẹ́sìn ẹ̀yin kìrìsìtẹ́nì iṣẹ́ ẹ̀sìn ó dẹ̀ mú fásì tí wọ́n establish ọ̀rọ̀ ń pa ẹ̀sìn ìmọ̀sìn Ọlọ́run ó mú wá nínú rẹ̀. Abẹ́ ẹ̀gbọ́n tó sọ ni ọ̀gbẹ́ni yìí kú lórí gẹ̀ẹ́sẹ̀. Àwọn Júdà rò pé àwọn ń sìn Jésù ká sọ ẹ̀mọ́ wọn lọ́wọ́. Ó dẹ̀ wà nínú Kùránì chapter 3 verse 50 gbogbo àwọn tá a ṣe ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni a lè kí sí ẹrú tó wà lábẹ́ ìgbèkùn a ò sí lábẹ́ ìgbèkùn òfin nígbà tí Jésù dé nínú ìwé John chapter 4. Praise God. Ó ní àwọn olùsìn bàbá wọ́n mọ̀ sí bàbá ní ẹ̀mí àti òtítọ́.
So iṣẹ́ lẹ́sìn àmọ́ Jésù sọ pé àwọn olùsìn bàbá wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti òtítọ́. Kí ni wọ́n ń ṣe yẹn? Wọ́n ń ṣeré ní àbí wọ́n ń ṣẹ̀sìn? Ó sì sọ pé iṣẹ́ lẹ́sìn ó rí pé ó wà confused báyìí. Ó mọ tó ń sọ ní Ezekiel. So you don't know the actual thing you want to say. Ó mọ tó ń wí. Ó ń sọ pé ẹ̀yin Kristẹni iṣẹ́ lẹ́sìn. Ipe iṣẹ́sìn. But you are bringing a verse to establish ẹ̀sìn. Ó sì mú verse wá láti establish ẹ̀sìn àbí verse tó ń establish ẹ̀sìn nínú ẹ̀. Ipe àwọn olùsìn bàbá wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti òtítọ́. Wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti òtítọ́. Bó ṣe já sí pé Ọlọ́run ọba kìí ṣe bàbá. So nínú àwọn problem tí Bíbélì ní nìyẹn. Oye ó ní wọ́n sọ pé wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti òtítọ́. That is wọ́n máa sin bàbá so ní ti òdodo ní ti tòótọ́ láti inú ọkàn wọn. Oye so ó sì sọ pé iṣẹ́ lẹ́sìn. So ṣó rí pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe yẹn. Nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe yẹn. Oye ká ní wọ́n bá sọ fún wọn pé ẹ̀yin Kristẹni ń ṣẹ̀sìn. Oye tí wọ́n bá sọ fún ẹ̀yin Kristẹni so ẹ̀yin Kristẹni ṣẹ̀sìn. Ìgbà yẹn ló tó lè mú verse yẹn wá láti sọ pé rárá o. Ipe wọ́n sọ pé àwọn tí wọ́n ń sin bàbá wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti òtítọ́ láti establish pé ẹlẹ́sìn ni. Bọ̀ ní ìsìn wọ́n sọ pé àwọn fẹ́ bá yín ṣẹ̀sìn Kristẹni. Ìwọ wọ́n sọ pé rárá ipe iṣẹ́ lẹ́sìn. Ó wá mú verse wá tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ó mú verse wá láti inú Bíbélì tí wọ́n fi ń establish nípa kíni nípa ẹ̀sìn ṣíṣe. So tí wọ́n fi establish kíni tí wọ́n fi establish ẹ̀sìn ṣíṣe. Ó mú wá láti ṣe kíni láti fi ṣẹ̀rí pé ẹ̀yin ṣe ẹ̀sìn. Ibo ló fi làákàyè rẹ̀ sínú à? Ibo ló fọpọlọ rẹ̀ sí báyìí? So bó ló ṣe máa ń ronú báyẹn náà ẹnu Ezekiel. So bó ló ṣe máa ń ronú báyẹn náà ìgbà tó sọ pé iṣẹ́ lẹ́sìn tó wọ́n mú verse tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ipe Jésù sọ pé àwọn ẹlẹ́sìn àbí àwọn tí wọ́n ń sin bàbá wọ́n máa sin bàbá nínú ẹ̀mí àti tòótọ́. Bó sọ pé iṣẹ́ lẹ́sìn kí ló fẹ́ lo verse yẹn fún? Of what benefit the verse is to you? Àǹfààní wo ni verse yẹn jẹ́ fún ẹ? Kò jẹ́ àǹfààní ẹ̀kan fún ẹ ìgbà tí ìwé iṣẹ́ lẹ́sìn. Ìgbà tó sọ pé ẹ̀yin Kristẹni iṣẹ́ lẹ́sìn ó túmọ̀ sí wípé so tẹ̀lé ohun tí ń bẹ nínú kíni tí ń bẹ nínú Bíbélì ọ̀hún nìyẹn. Ọ̀gbẹ́ni kèye ronú kankan kó tó sọ̀rọ̀ jáde. Wàláhì ó sọ pé àwọn iṣẹ́ lẹ́sìn ó dẹ̀ mú verse tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ó dẹ̀ mú wá. So ó dẹ̀ mú verse tí wọ́n fi ń ṣe kíni. Ó dẹ̀ mú verse tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ó dẹ̀ mú wá. Orí bó ṣe ń takora rẹ̀. Orí pé o wọ́ọ̀tì ohun tó lè mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé o wọ́ọ̀tì àti ṣe kíni àti kojú àwọn mùsùlùmí ìwọ sì kéré. So nínú àwọn alátakò mùsùlùmí óyé ìwọ level tó kéré ní ìwọ wà ń tiẹ̀. So in tó kàn jẹ́ tó mú ni òun wá káàkiri. Ọlọ́run ṣe rọrùn fún ẹ. Jọ sábàtì táwọn Júù dẹ̀ rò pé àwọn ń sìn Jésù káńsù ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Ó dẹ̀ wá nù Kùránì chapter 3 verse 50. Gbogbo àwọn tá a ṣe lófin tá a dè wọ́n tá a ṣe gbogbo ẹ̀ lànà bí Ísá ló wá ṣe lẹ́tọ̀ọ́. Praise God. Now tẹ́ bá wá wo ìwé Colossians chapter 2 verse 16 to 18. Kí ló wà ńbẹ̀? Ó ní ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe ìdájọ́ yín ní ti jíjẹ ní ti mímu ní ti tàbí ń bora ní ti ọjọ́ tàbí oṣù tuntun. So ní right náà láti ṣe ìdájọ́ wa. Àṣẹ wá fún yín lastly. Mọ̀lámísù Adépọ̀jù ní right àti kọ́ àwa Kristẹni Bible ní right àti challenge ìgbàgbọ́ àwa Kristẹni. Kí ni reason? Quran chapter 10 verse 94 ó ní tẹ̀yìn gan fúnra yín tó bá dàrú mọ́ yín lójú tẹ́ ṣe iyèméjì including your prophet. Ẹgbẹ́ mi sọ pé prophet of God torí kì í ṣe prophet ó lè jẹ́ God prophet of God lọ́dọ̀ tí yín o God tí ẹ̀yin sìn bọ́ kì í ṣe God tèmi gbàgbọ́ including ẹ̀yin àti prophet yín wọ́n ní kẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó ti ń ka ìwé wo ló ti ń ka Bíbélì ní àfi tẹ́ bá parọ́ fáyé tẹ́ bá ní kì í sóhun ẹ sàbúrà kò ṣe kì í ṣe sàbúrà kì í ṣe ìjì kì í ṣe tọ́ra kì í ṣe báwọn wòlíì ẹ fún wa níwèé yẹn. Bíbélì ní. Ẹ gbọ́ ó sọ pé àwọn mùsùlùmí ò lè ṣe kíni wọn lè ṣèdájọ́ àwọn
nítorí pé kùránì sọ pé tí wọ́n bá ṣe méjì nípa kùránì kí wọ́n béèrè lọ́wọ́ kíni kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ipe kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ipe kí wá ní ìwé náà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn nípa ipe bíbélì ni bíbélì èwo bíbélì tó yá sí pé àwọn tí wọ́n jókòó kọ bíbélì gangan fúnra lára wọn àwọn gánà sọ pé àwọn àṣìṣe burúkú ń bẹ nínú rẹ̀ àwọn gánà testify sí pé error ń bẹ nínú rẹ̀ ipe error tó sì wà nínú rẹ̀ fa àtàwọn àṣìṣe tí ń bẹ nínú bíbélì fa they are so serious are so massive are so great àwọn àṣìṣe tí ń bẹ nínú rẹ̀ wọ́n serious gan wọ́n tóbi gan wọ́n gbọngbọ́n gan láwọn ẹni tí wọ́n jókòó tí wọ́n jẹun yóò tí wọ́n sì sọ pé àwọn fẹ́ kọ bíbélì àwọn kan fúnra lára wọn ni wọ́n fẹnu ara wọn sọ tí wọ́n sì kọ kalẹ̀ wípé bíbélì yìí ò King James version yìí ò tó jẹ́ ìpìlẹ̀ English translation fún gbogbo English translation Bible pátápátá wọ́n sọ pé àṣìṣe pọ̀ nínú rẹ̀ so ṣé ìwé yìí ni Kùránì ó wà sọ bá wà pé ká béèrè lọ́wọ́ ẹ̀yin Kristẹni olódò ọmọ kí ni Allah bẹ̀rẹ̀ dà ń sọ nínú Quran 10 verse 94 tó lódò sọ Allah bẹ̀rẹ̀ dà ń sọ fún Ànábì pé fa in kunta fi shakkin mimma anzalna ilayka tí rẹ̀ Muhammadu tó bá ṣe méjì nínú ta sọ kalẹ̀ fún rẹ̀ Ànábì fas'alil ladhina yaqra'una al-kitaba min qabl béèrè lọ́wọ́ àwọn ẹni tó yá sí pé wọ́n ti ń ka tírà tá ń sọ kalẹ̀ fáwọn òjíṣẹ́ wọn wọ́n ń kà síwájú kí rẹ̀ tó dé min qablika síwájú kí rẹ̀ tó dé oye síwájú kí rẹ̀ tó dé kí ni Allah bẹ̀ẹ́dà ní kí òkè ìrẹnú àìsíkẹ̀ nǹkankan rú mi lójú tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ nìsín gẹ́gẹ́ bó ṣe kílèmù kí ni ìgbàgbọ́ David nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan kí ni ìgbàgbọ́ Abraham nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan kí ni ìgbàgbọ́ Jacob nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan kí ni ìgbàgbọ́ Moses nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan kí ni ìgbàgbọ́ Joseph nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan kí ni ìgbàgbọ́ Job nípa Ọlọ́run ṣé mẹ́ta ni àbí ẹyọ̀kan ó rú mi lójú mo fẹ́ kó ṣàlàyé fún mi wàláhì àwọn bídá kò lè ẹ́bà dáhùn mo fi Ọlọ́run bá búra kò ní dáhùn ní ìbéèrè léyìí ẹ fẹ́ kó bá ní ẹ̀ ohun tí wọ́n fi ń jẹun tí wọ́n fi ń mu ní chọ́ọ̀chì wọn nù kò gbọ́dọ̀ dáhùn irú rẹ̀ so bó tẹ̀ já sí pé kìí ṣe ìtumọ̀ ohun tí àyà yìí mú dání nìyẹn fa in kunta fi shakkin a conditional statement oye in so bí láw ìtumọ̀ láw ní ìtumọ̀ tún bí báyìí oye conditional statement ni oye fa in kunta fi shakkin if you Muhammad you are in doubt mimma anzalna ilayka about what we've revealed to you fas'alil ladhina yaqra'una al-kitaba min qablik ask those who've been reading the book before you so Ànábì ò wá ṣe méjì now Ànábì ò ṣe méjì but Allah is just telling him that if Muhammad is in doubt, it's not that Muhammad is in doubt. So, just like Allah SWT told him in another verse that la in ashrakta, if you Muhammad, associate partner with Allah, did Muhammad SAW associate partner with Allah? Never. But Allah is warning him, letting him to know the punishment allocated to whosoever associate partner with Allah subhanahu wa ta'ala. La in ashrakta, la yahbatanna amaluka. If you dare associate partner with Allah, your deed will be abrogated. So, but Muhammad SAW did not associate partner with Allah. It's just a warning from Allah to him. Just like he did not doubt the Quran, dèbò tí ó wà ṣe kíni tí ó wà jẹ béèrè lọ́wọ́ àwọn kíni lọ́wọ́ àwọn alul kitab. So, kìí ṣe nípa bíbélì o, nítorí bíbélì bí àwọn sẹ́ńtúrì kan nítòsí bí ni wọ́n máa kọ bíbélì jáde sí èdè òyìnbó fa. Láwọn sẹ́ńtúrì kan nítòsí bí ni wọ́n kọ bíbélì jáde sí èdè òyìnbó. So àwọn tí wọ́n jẹ́ Yahuda àti Nasara tí wọ́n bá Nábì lò gbà tó yá sí pé lásìkò náà àwọn kan bẹ nínú wọn tí wọ́n mọ òdodo wípé òkè ọ̀kan ṣoṣo ni Allah bẹ́ẹ̀ dẹ̀ ní onìkan la gbọ́dọ̀ jọ́sìn fún wọ́n kàn ṣorí kunkun ni. So àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà Nábì ò tún wá ṣe kí ni kò dáàtún tá lọ́bẹ̀ ẹ̀dá sọ̀kalẹ̀ fún nígbà kan báyìí kò ṣe èméjì ń parẹ̀ oye. So àmọ́ aláìmọ̀ kan fẹ́ gbé sí wípé òkè wípé àwọn Kìrìsìtẹ́nì
pé bíbélì ní kí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn bíbélì wo ṣé bíbélì táwọn pásítọ̀ ẹgbẹ́ rẹ àbí kẹ́ àwọn pásítọ̀ ẹgbẹ́ rẹ kí ni àwọn ọ̀gá rẹ tí wọ́n jókòó kọ́ wọ́n sọ pé àṣìṣe ń bẹ nínú rẹ̀. So tọ̀nú àìsíkẹ̀ nǹkan kan rú mi lójú mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ jẹ́ tó fi kún fún ẹ óyé bóò ni ànábì ọlọ́run bóò ló ṣe bá àwọn ọmọ rẹ̀ méjèèjì sùn ànábì ọlọ́run bóò ló ṣe bá àwọn ọmọ rẹ̀ méjèèjì sùn. Prophet Lot, how did he sleep with his 2 daughters? Bóò ló ṣe jẹ́ bẹ́ẹ̀ nǹkan yẹn rú mi lójú afẹ́mọ̀ bó ṣe bá àwọn ọmọ rẹ̀ méjèèjì sùn afẹ́mọ̀ bó ṣe bá wọn lò. A'udhu billahi minash shaitani rajim. Oye Noah Ezekiel afẹ́mọ̀ bí àwọn tí ó já sí wípé zina ni wọ́n fi bí wọn, fornication wọ́n fi bí wọn àti àgbèrè afẹ́mọ̀ bí wọ́n ṣe wà nínú genealogy Jésù nínú Gospel of Matthew. So ìyẹn rú wa lójú wá ṣàlàyé ẹ̀ fún wa afẹ́ kó ṣàlàyé fún wa ní àlàyé tí ó yanjú àmọ́ àwa mọ̀ pé ò ní lè ṣe oye ò tó bẹ̀ wọn bí ẹ̀dá kó dán o. So fún délé yìí wọn à ní kẹ́ béèrè tí bíbélì bá rú yín lójú wọn ní kẹ́ béèrè lọ́wọ́ wọn nǹkan kẹ̀kẹ́ ṣe tí àyà ń sọ nìyẹn oye wọn à ní kẹ́ béèrè lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì aláìmọ̀kan ni wọ́n. So olódò paraku gidi àwọn tó wá sí pé bíbélì ti ń bẹ lọ́wọ́ wọn gan ìfẹ́nú ni wọ́n fi ń tẹ̀lé tó ń ti àṣìṣe tí ń bẹ nínú ẹ̀ tó ń ti bí àṣìṣe ṣe wà nínú ẹ̀ ìfẹ́nú ni wọ́n tún ṣe kíni ìfẹ́nú ni wọ́n tún tẹ̀lé lórí rẹ̀ kẹ́lẹ̀ wá àwọn pírọ́blẹ́mù tí wọ́n kó sí oye tọ́yẹ̀. So tó bá ti dàrú mọ́ yín lójú wọ́n ní kẹ́ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ẹ̀yin tó wá dàrú mọ́ lójú ẹ̀ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ẹ̀ wá ń ka ìwé yẹn ẹ̀ wá fi ẹ̀ ń tọ̀nù ẹ̀ upside down. So ó ní wọ́n ní tó bá ti dàrú mọ́ yín lójú wípé kí wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn táwọn jẹ́ kìrìsìtẹ́nì. So ibo ló tiẹ̀ wá pé wọ́n ní kí wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà àbí lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì kò sínú àyà náà. So if you are in doubt, O Muhammad, about that which we have revealed to you, then ask those who have been reading the scripture before you. The truth has certainly come to you from your Lord. So never be among the doubters. So ibo ló wà ń bẹ̀ pé wọ́n ní kán wá kẹ́kọ̀ọ́ kán wá lẹ́nì lọ́dọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì ibo ló wà ń bẹ̀. So and then Allah bẹ̀rẹ̀ fi síbẹ̀ pé tá nẹ́bí bá ṣe kíni tó bá ṣe èméjì ni kò wá ṣe èméjì Allah bẹ̀rẹ̀ kàn ṣe kíni nǹkan sọ fún ni. So oye torí ànẹ́bí ò ṣe èméjì nípa pé ẹyọ̀kan ṣoṣo ní Allah ẹyọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ṣe èméjì nípa ìyẹn ẹ̀yin kìrìsìtẹ́nì gan lẹ́tùn wá béèrè lọ́wọ́ àwa mùsùlùmí sì ń pé tọ̀ wọ́n sọ nínú bíbélì yín ipò ọ̀kan ṣoṣo ní ọlọ́run ẹ tún gbé káàkiri ní chọ́ọ̀chì pé mẹ́ta lọ́kan ní bó ló ṣe rí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí àyanjú ẹ̀ fún wa ó dàrú àwa láwa ẹ̀ṣẹ̀ ṣàlàyé fún yín bá ń pé so nǹkan ló ṣe làákà àwọn ẹni tí wọ́n jókòó kọ bíbélì yìí ìgbà tí wọ́n jẹun yóò tán tí wọ́n rí tí wọ́n fẹ́ ṣe tí wọ́n wá bẹ́ẹ̀ wẹ́kùn kì ní wọ́n ní káwọn máa kọ̀kọ́ kúkọ̀ àwa láwa ẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún ẹ báyẹn pé so torí nínú ohun tó tóbi jù táwọn kìrìsìtẹ́nì tẹ ní pírọ́blẹ́mù lórí tẹ́ ṣe méjì ń pa ní pé so ìjẹ́ kan ṣoṣo ọlọ́run ó dẹ̀ wà nínú bíbélì nǹkan náà ìpẹ́ ọ̀kan ṣoṣo ni Noah Ezekiel wá ṣàlàyé yẹn fún wa ó rú wa lójú wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí ẹ̀. So oye gẹ́gẹ́ mo ṣe sọ fún ọ ipé tọ̀ ọlọ́run mélòó ni David nígbàgbọ́ sí ọlọ́run mélòó ni Joseph nígbàgbọ́ sí ọlọ́run mélòó ni Jacob nígbàgbọ́ sí ọlọ́run mélòó ni Moses nígbàgbọ́ sí ọlọ́run mélòó ni Jésù nígbàgbọ́ sí tó bá bí ọdá wá ṣe lálàyé kárí ohun tó sọ. bẹ́ẹ̀ lẹ́ ní Jésù jalè ó jalè ń bẹ̀ yẹn wà lẹ́ ó jalè láàrin yẹn nígbà tí wọ́n sì ka yín pé Jésù ò jalè ẹ sọ pé Bible nǹkan sọ ń bẹ̀ yẹn wọ́n pọ̀ tó Jésù àti olè bí mo ṣe láìka Alpha Jackman ó ṣe wà sílẹ̀ níjọ́ mẹ́ta yìí tó sọ wípé ẹni tó bá lo washing machine obìnrin tó bá lo washing machine pé kò lè ọmọ rẹ̀ ò lè lálùbáríkà nígbà tí Alpha Jackman rí pé nǹkan yìí kò ní ẹ̀rí Alpha Jackman padà wá wọ́n ní kí àwọn èèyàn má bínú pé slip of tongue ni wọ́n dẹ̀ ṣe correction gbà yín ò fẹ́ ṣe correction ẹ wá ń pa irọ́ kú irọ́ ẹ wá lọ ka John chapter 4 ẹni wọ́n ń portray Jésù bí ẹni tó like obìnrin ó gbé olómi kò lómi gbómi wá kò sómi ẹ kìíní kan ka Quran chapter 66 verse 1 níbi tí prophet Muhammadu ti wọlé tọ ẹrú ìyàwó ẹ lọ lórí bẹ́ẹ̀dì ìyàwó ẹ ní kàyé fáwọn aráyé. ẹ gbọ́ ó ní ẹ̀ka Quran 56 so
ipe ẹ̀ka ó sọ ipe ẹ̀ka Quran 56 verse 1 ìyẹn suratu Tahrim àbí Quran 66 verse 1 nínú suratu at-Tahrim suratu Tahrim ipe ẹ̀ka ibi tí Muhammadu ti ń ṣe kíni tó ti ń bá ẹrú ìyàwó rẹ̀ jáda padà ká gbọ́. Quran chapter 33 Jésù jalè ó jalè ń bẹ̀ yẹn wà lẹ́ ó jalè láàrin yẹn nígbà tí wọ́n sì ka yí pé Jésù ò jalè ẹ sọ pé Bible nǹkan sọ ń bẹ̀ yẹn wọ́n pọ̀ tó Jésù àti olè bí mo ṣe láìka Alfa Jackman ó ṣe wà sílẹ̀ níjọ́ mẹ́ta yìí tó sọ wípé ẹni tó bá lo washing machine obìnrin tó bá lo washing machine pé kò lè àwọn ọmọ rẹ̀ ò lè lálùbáríkà nígbà tí Alfa Jackman rí pé nǹkan yìí kò ní ẹ̀rí Alfa Jackman padà wá wọ́n ní kí àwọn èèyàn má bínú pé slip of tongue ni wọ́n lè ṣe correction gbẹ̀yìn ò fẹ́ ṣe correction ẹ wá ń pa irọ́ kú irọ́ ẹ wá lọ ka John chapter 4 ẹni wọ́n ń portray Jésù fẹ́ni tó like obìnrin ó gbé olómi kò lómi gbómi wá kò sómi kìnnìkan ka Quran chapter 66 verse 1 níbi tí prophet Muhammadu ti wọlé tọ̀ ẹrú ìyàwó ẹ̀ lọ lórí bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀ ní kàyé. ó ní wọn ka Quran chapter 66 verse 1 níbi tí Muhammadu ti wọlé tọ̀ ẹrú ìyàwó ẹ̀ lọ lórí bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀ so ipe wọn ka yẹn Quran chapter 66 verse 1 suratu Tahrim Allah bẹ̀rẹ̀ sọ pé ya ayyuhan nabiyyu ila annabi lima tuharrimu ma ahalla Allahu laka kí ló dé tó ń ṣe ohun tí Allah bẹ̀rẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ kí ló tó ń ṣe léèwọ̀ fúnra rẹ̀ tabtaghi mardata azwajika òun wá ìyọ́nú àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú ìṣeun tí Ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ fún ẹ pẹ̀lú ìṣeléwọ̀ fúnra rẹ̀ wallahu ghafurun rahim Allah bẹ̀ẹ́dà ọba aláforíjì ni bẹ́ẹ̀dẹ̀ ni ọba oníkẹni. Áyà yìí bá ṣe káyì nìsìn bá ṣe ọ̀rá káyà nìsìn oye bá ṣe ọ̀rá káyà nìsìn rí ń bẹ̀ pé annabi wọlé tọ̀ ẹrú ìyàwó rẹ̀ bá ṣe ọ̀rá káyì ya ayyuhan nabiyyu ira annabi lima tuharrimu ma ahalla Allahu laka tabtaghi mardata azwajika lé tó ń ṣe léèwọ̀ fúnra rẹ̀ ohun tí Allah bẹ̀ẹ́dà ṣe lẹ́tọ̀ fún ẹ tó ń fi ń wá ìyọ́nú àwọn ìyàwó rẹ̀ wallahu ghafurun rahim Allah bẹ́ẹ̀dà ọba aláforíjì ni bẹ́ẹ̀dẹ̀ ni ọba oníkẹni tọ́ kò sí ń bí báyìí ní sí pé annabi àbí Muhammadu ó ṣe kí ni ó bá ẹrú ìyàwó rẹ̀ ó bá aláṣepọ̀ lórí bẹ́ẹ̀dẹ̀ kò sí kọ̀kọ́kọ́ sí níbi fásí ìná so kọ̀kọ́kọ́ sí níbi kí ni kò sí níbi fásí ìná kò wá nínú fásí ìná but àwọn ẹgbà wá wà tó ń ṣàlàyé fún wa pé kí ni reason tí verse yìí fi sọ̀kalẹ̀ what's the reason of the revelation of this verse like kí ni sábàbù nùzúlẹ̀ so kí ni ìdí tó fi sọ̀kalẹ̀ so àwọn olùmọ̀ Islam àwọn olùmọ̀ tafsir wọ́n gba ẹgbà wá lórí rẹ̀ tó pọ̀ gan hatta nínú Bukhari àwọn ẹgbà wá wà nínú Bukhari tí ìṣe ọ̀kan tí ìṣe méjì ìpìtọ̀ sábàbí tí a yìí fi sọ̀kalẹ̀ rí so ẹgbà wá mi wá wà nínú At-Tabari oye so nínú kíni nínú At-Tabari ẹgbà wá mi ṣe kí ni in bẹnu At-Tabari oye báyìí so tí At-Tabari gbà wá nínú tafsiru wọn lórí kí ni lórí áyà yìí so bẹ́ẹ̀dẹ̀ ni tó dẹ̀ tún wà nínú Tarikhu Tabari bákanáà kí ni ẹgbà wá náà sọ oye kí ni ẹgbà wá náà ṣe kí ni ẹgbà wá náà sọ wọ́n ní al-Imamu Tabari gbà wá pé wa qala al-mufassirun so àbí al-Imamu al-Baghawi wọ́n sọ nínú volume 4 so tíra àwọn Ma'alimu Tanzil volume 4 Ma'alimu Tanzil volume 4 tíra tafsiru ni so page 482 wọ́n ní wa qala al-mufassirun ipe àwọn àfó ní tafsir wọ́n sọ ipe wa kana Rasulullah sallallahu alaihi wasallam ipe òjíṣẹ́ Allah bẹ̀ẹ́dà ó jẹ́ nìkan tó yá sí pé yaqsimu bayna nisa'ihi a máa pín àsìkò àti ọjọ́ oorun a máa pín láàrin àwọn ìyàwó rẹ̀ falamma kana yawmu Hafsa nígbà tó di ọjọ́ tí oorun kan Hafsa ìyàwó annabi ista'adhanat Rasulullah sallam fi ziyarati abiha oye ó bá ṣe kí ni ó bá tọrọ yọ̀ǹda annabi sallallahu alaihi wasallam kan nabi sallam yọ̀ǹda fún láti lọ bẹ̀ so ó rí pé wọ́n ti ti lẹ̀kùn that is ó bá lẹ̀kùn títì nígbà tó ṣe kí ni tó dé láti bí ibẹ̀ bàbá rẹ̀ wò Tayyib
láti bí ìbẹ̀ kíni ìbẹ̀ bàbá rẹ̀ wò. fajalasat indal bab, Hafsa bá jókòó síbi wájú ẹnu ọ̀nà. fa kharaja rasulullah sallallahu alaihi wasallam wa wajhuhu yaqturu araqan, anásílẹ̀mù bá jáde síta, so tí agún sí ṣe kíni tágún kan lójú annabi sallallahu alaihi wasallam. wa Hafsa tabki, Hafsa bá ń sunkún. faqala, ó bá sọ ipé anásílẹ̀mù bá sọ fún Hafsa ma yubkiki, ipé kíní ń pa ìrẹ Hafsa lẹ́kún. faqalat, ó bá ní innama adhintali min ajli hadha, ìrẹ annabi ó yọ̀ǹda fún mi láti yá sí pé kí n lọ bẹ̀ bàbá mi wò nítorí èyí tó ṣe kíni, nítorí èyí tó ṣẹlẹ̀ yìí, àbí bẹ́ẹ̀ kọ́. so adkhalta amataka bayti, ó mú ẹrú rẹ̀ obìnrin wọ ilé mi, ó mú ẹrú rẹ̀ obìnrin wọ ilé mi, ìrẹ́ annabi ó mú ẹrú rẹ̀ obìnrin wọ ilé mi. thumma waqa'ta alayha fi yawmi wa ala firashi, ó dẹ̀ bá lòpọ̀, ó dẹ̀ súnmọ́ ní ọjọ́ tó yá sí pé mi lórún kàn, so bẹ́ẹ̀dẹ̀ ni ní orí ibùsùn mi bákanáà. so ama ra'ayta li hurmatan wa haqqa, ṣé o rí ìwọ̀ kankan fún mi ní ìrẹ́ òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dà. ma kunta tasna'u hadha bimra'atin minhunna, ó ṣe léyìí fún ìkankanú àwọn ìyàwó rẹ̀ tó kù, èmi nìkan ló ṣe fún. faqala rasulullah, anásílẹ̀mù bá sọ pé alaysat hiya jariyati ahallaha Allahu li, ṣé kẹ́ ìṣe ẹrú mi obìnrin ni arábìnrin yìí tí ń ṣe Maria, Allah bẹ́ẹ̀dà ṣe lẹ́tọ̀ fún mi. so oye, Allah bẹ́ẹ̀dà kò ṣe léwọ̀ fún Ànábì láti má lè bá ẹrú rẹ̀ obìnrin lò, kódà nínú bíbélì gan náà support ẹ̀. so bíbélì support ẹ̀. so ẹrú obìnrin, ẹrú lóbìnrin, ipò òkè ọkùnrin kan ó ní ẹrú lóbìnrin, bíbélì support kí arákùnrin náà kó lè ṣe kíni, kó lè bá ẹrú rẹ̀ lò pọ̀. so bíbélì gan support ẹ̀. so àmọ́ aláìmọ̀kan yìí ó sọ pé nínú chapter 66 verse 1 ipé ànábì bá ẹrú rẹ̀ kò kọ́kọ́ sínú àyà yìí náà, bọ̀ tó bá padà sínú àwọn tírà tó ṣàlàyé nípa àyà náà, ó lè rí ẹgbà wá yìí ń bẹ. nínú àwọn tírà tó wá mú ẹgbà wá yẹn wá, òun náà ni kíni, òun náà ni tafsiru at-Tabari, so tí al-Baghawi náà ṣe kíni tí wọ́n múrú rẹ̀ wá ń bí báyìí. so àtẹ̀ tí kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa pé ṣé ẹgbà wá yẹn fẹsẹ̀ rinlẹ̀ àbí kò fẹsẹ̀ rinlẹ̀. Oye, so fún ọ láti sọ pé ó bá ẹrú àbí ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀sùn, ó ti parọ́ mọ́ ànábì ń bẹ̀ yẹn. so ànábì gangan ló ní ẹrú, òun gangan ló ní ẹrú arábìnrin náà. so Allah bẹ́ẹ̀dá ṣe ìṣe lẹ́tọ̀ fún, Allah bẹ́ẹ̀dá ṣe lẹ́tọ̀ fún láti ṣe kíni, láti lè bá ẹrú rẹ̀ lóbìnrin lò. oye, kódà bíbélì gan náà ṣe lẹ́tọ̀ ipé kọkùnrin bá ẹrú rẹ̀ obìnrin lò. it is never prohibited in the Bible also. wọ́n ṣe léwọ̀ nínú bíbélì kí ẹni tó já sí pé ó lẹ́rú lóbìnrin, wọ́n ṣe léwọ̀ nínú bíbélì láti bá ẹrú obìnrin rẹ̀ sùn. so ṣebí nínú bíbélì ló wà ní Ezekiel, nínú book of Genesis, òun ló wà yí pé ìyàwó Abraham ó fún ọkọ rẹ̀ Abraham ó fún ní ẹrú rẹ̀ obìnrin. so ìyàwó Abrahamu, so inú bíbélì ló wà yí pé ó fún Abrahamu ní ẹrú rẹ̀ obìnrin kí Abrahamu bá lò ní ìgbà tó wọn ò tí ìrọmọ bí. ṣebí ń bẹ nínú bíbélì rẹ̀, ó ṣe wá ponú báyìí. so àmọ́ eléyìí ẹrú ànábì gangan ni ànábì ló ní, kìí ṣe ìyàwó rẹ̀ Hafsa ló ní ẹrú náà. so this is a female slave of the prophet, ànábì ló ní, ó ní kápá lórí rẹ̀. oye, ó ní kápá lórí rẹ̀, Allah bẹ́ẹ̀dá ṣe lẹ́tọ̀ fún. kí ló wá burú bí ẹ kò sí tó burú, kódà bíbélì rẹ̀ gánà support irú rẹ̀, olódò ọmọ ọkúrí. so èmi ò tẹ́ kọ́ ní ìtẹ́ kọ́kọ́ ní sọ fún wọn pé ṣé ó fẹsẹ̀ nílẹ̀ àbí kò fẹsẹ̀ nílẹ̀ náà. so ohun tó fẹ́ portray ń bẹ̀ yẹn ń fi rin rẹ̀ fún ẹ pé bẹ́ẹ̀ ni bó ṣe rí, tó bá ipé bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀, kò sí ohun tó burú nítorí pé ohun tọ́lọ́run bá ṣe ní ẹ̀tọ́ fún ni. oye, ẹrú rẹ̀ ni, ó ní kápá lórí rẹ̀. Ìsìláàmù ò sì ṣe léwọ̀, Kùránì ò ṣe léwọ̀ fún Ànábì láti má lè bá ẹrú rẹ̀ lò ní bálò ìyàwó àtọkọ. Kùránì ò ṣe léwọ̀ fún Ànábì, kódà bíbélì rẹ̀ gan kò ṣerú rẹ̀ léwọ̀. ṣùgbọ́n náà Ezekiel ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó jẹ́ lórí ìyẹn. Ó yá tẹ̀síwájú pẹ̀lú àìmọ̀kan rẹ̀.
yẹn fáwọn aráyé. Quran chapter 33 verse 37 níbi tí ànábì ti gba ìyàwó adopted son ẹ̀ ní kàyé fáyé. Ṣùgbọ́n tí ó kàn yín nínú. Tọ́ ó ní Quran chapter 33 verse 37 níbi tí ànábì ti gba ìyàwó adopted son rẹ̀. Ìyàwó adopted son rẹ̀. Ànábì ò gba ìyàwó adopted son rẹ̀. Kò gba ìyàwó Zaidu. Zaidu kọ ìyàwó rẹ̀ lẹ̀. Ànábì gẹ́gẹ́ fún ara rẹ̀ òun ló ṣàtọ́nà tí Zaidu fi fẹ́ arábìnrin náà tó fi fẹ́ Zainab bintu Jahash. Ànábì ló ṣàtọ́nà bí Zaidu ṣe fẹ́. So Ànábì tó ṣàtọ́nà bí Zaidu ṣe fẹ́ òun yóò tún wá gbà olódò ọmọ. So Ànábì tó wáyàwó fún Zaidu ipòkè Zaidu mo fẹ́ kó fẹ́ Zainab bintu Jahash mo fẹ́ fi fún ẹ. Oye Ànábì yìí náà ni ó tún wá gbà olódò ní ọ. Ànábì ò gbà ìyàwó Zaidu. So Zaidu gẹ́gẹ́ fún ara rẹ̀ ló lóhun ò fẹ́ mọ́ pé òun kọ́lẹ̀. Nítorí kíni? Nítorí pé ìyàwó Zaidu a máa sọ àwọn ọ̀rọ̀ àbùkù sí Zaidu. A máa sọ àwọn ọ̀rọ̀ yẹpẹrẹ sí. A máa fi ahọ́n rẹ̀ a máa fi sọ àwọn ọ̀rọ̀ yẹpẹrẹ sí. Torí ẹ̀ ni Zaidu ṣe sọ fún Ànábì pé òun fẹ́ kọ̀ kalẹ̀. Ìgbà tó tún sọ fún Ànábì pé òun fẹ́ kọ̀ kalẹ̀ gan Ànábì ní mú ìyàwó rẹ̀ dání kó sì bẹ̀rù Allah bá dẹ́dà. Àmọ́ Zaidu sọ pé kò sọ́nà fóun tó tayọ pé kóun kọ̀ kalẹ̀. Oye ó sì kọ̀. Ànábì sì fẹ́. So bó ló ṣe wá gbà aláìmọ̀kan wàhálà ọ̀gbẹ́ni náà wúyẹ aláìmọ̀kan púpọ̀ ká lọ́wọ́ ẹ̀dà kó ṣàánú. So kó mọ̀já ya olódò bí àwọn Kristẹni gbogbo ọ̀nà ní ṣàn wá láti fi try àti wà relevant but gbogbo àwọn nǹkan tí ń sọ pátápátá àìmọ̀kan ni àti kíni àti òdo. Ẹ má bá ṣàdúà ní kí Allah subhanahu wa ta'ala kó má ṣe kíni kó má fi ọ̀nà mọ́. So kó sì jẹ́ kí ó mọ èyí tó kàn nínú problemu ayé rẹ̀. So fún délé yìí èyí jẹ́ episode 1 lórí àwọn àìmọ̀kan àti òdo ní àìsíkẹ̀. So a fẹ́ máa arrange episode by episode báyìí. So inshallah episode 2 yóò máa bọ̀ láìpẹ́ yìí pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala. Barakallahu fikum wa baraka lakum. Kalla bayda kó ṣe albarka fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àti àwa náà kó sì dáàbò bò wá kó ń bi èyíkéyìí aburú. So kó má jà ṣẹ̀sìn mi yàtọ̀ sí Islam. Bẹ́ẹ̀ dẹ̀ ni kí ó là wá kó ń bi kárí mi so àti ká gbọ́ mi kó sì là hàn wá kó ń bi irọ́ pípa. So wa hadha wa sallallahu wa sallam ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in. So ẹnìkan sọ pé ọ̀gá please you are misinterpreting the Bible. It was God that told Adam. It was God that told Abraham to do it, not the wife, nor Ibrahim himself. Ṣé God wá kọ́ ló wá ṣe ẹrú ànábì lẹ́tọ̀ọ́ fún? Ta ló wá ṣe ẹrú ànábì lẹ́tọ̀ọ́ fún láti yá sí pé kí ó lè bá ẹrú rẹ̀ láṣepọ̀? So ta ló ṣe lẹ́tọ̀ọ́ fún? Ànábì ló ṣe lẹ́tọ̀ọ́ fún rẹ̀ àbí? God kọ́ ló ṣe lẹ́tọ̀ọ́ fún. Àìmọ̀kan lásán. So tí God bá sọ fún Abraham pé kó ṣe kíni kó fẹ́ ẹrú ìyàwó rẹ̀ láti fi ní ọmọ. So eléyìí kọ́ ni ohun tá ń sọ. Ṣé ó bá ẹrú ìyàwó rẹ̀ láṣepọ̀? Ṣé ó bá ẹrú ìyàwó rẹ̀ lò pọ̀? Ohun tá ń sọ fún ẹnìyẹn. Allah bá ẹ̀dà ó ṣàánú yín. Oríṣiríṣi àìmọ̀kan lẹ fẹ́ máa ń ṣe ẹ̀yin ọmọ Kristẹni. Ìgbà tán bá ti kó kéwú sí yín lórí tí wọ́n kó ẹ̀kọ́ sí yín lórí, ìgbà yín lẹ́wà ẹ̀ṣẹ̀ máa wá àwọn àwáwí kàtá. So àwọn àwáwí òṣì tí ò ní wúlò kankan lẹ́ṣẹ̀ṣẹ̀ wá máa wà. Allah bá ẹ̀dà ó ṣàánú yín. So wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in. Fasubhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.